Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sí ìgbọ̀nyín láti kàn lè jígi alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú ọkùnrin kan tó fọ̀rẹ́ rẹ̀ ṣe ètùtù ọlà. Iná jó ilé-iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó. Ọkọ̀ àjàgbé gbẹ̀mí ọkùnrin kan ní ìpínlẹ̀ Niger. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti mú àwọn afurasí adigunjalè méjì àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú ọkùnrin kan tó fọ̀rẹ́ rẹ̀ ṣètùtù ọlà. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ti mú ẹni 50 ọdún kan Kẹ́hìndé Ganiu fún ẹ̀sùn pé ó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n pè ní Emmanuel Collins ní ìlú Òṣogbo fún ètùtù ọlà. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Yẹ́misí Ọ̀pálọ́lá ṣe sọ ní ìlú Òṣogbo ní ọjọ́ Ẹtì Friday, ẹni ọdún 35 Collins ní ọ̀rẹ́ rẹ̀ Ganiu ṣekú pa. Ọ̀pálọ́lá ní afurasí náà ló ṣe àpatẹnujẹ́wọ́ pé lóòótọ́ ni òun ṣekú pa ọ̀rẹ́ òun nípa fífi ọ̀bẹ gé lọ́rùn. Àwọn ẹ̀rí tí wọ́n rí ní àkàtà Ganiu ní ọ̀bẹ 4 tí ipọ́n wà ní ara rẹ̀, àdó 2, ìkòkò àti àwọn nǹkan mìíràn tí wọ́n sì ti gbé òun àti àwọn ẹ̀rí náà lọ sí àgọ́ ọlọ́pàá. Ó wá ní afurasí náà ni àwọn yóò mójú rẹ̀ bá ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí wọn bá parí. Iná jó ilé-iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó. Iná ọmọ ìrara ló ti jó ilé-iṣẹ́ kan ní ọjọ́ Ẹtì ní agbègbè abúlé Ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Amúwọ̀-Ọ̀dọ̀fin ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn tó jáde ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti àwọn nǹkan mìíràn ní iná náà bàjẹ́. Àwọn àjọ panápaná àti LASTMA pẹ̀lú àwọn ọlọ́pàá ni wọ́n lọ dóòlà wọn níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ní kò sí ẹ̀mí tó bá ìjàmbá náà lọ. Akọ̀wé fún àjọ LASTMA dókítà Fẹ́mi Òkè-Ọ̀sán-Ìtòlú ní ohun gbogbo ti padà bọ̀ sípò. Ọkọ̀ àjàgbé gbẹ̀mí ọkùnrin kan ní ìpínlẹ̀ Niger. Ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìjọba ìbílẹ̀ Bida ní agbègbè Secretariat Masaba ní ìlú Bida ní ìpínlẹ̀ Niger, níbi tí ọkọ̀ àjàgbé ti kọlu ọkùnrin kan tí wọ́n pè ní Yama. Adarí àgbà fún àjọ ìṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Niger, Kuma Topan, sọ fún àwọn oníròyìn pé ìjàmbá náà ló wáyé látàrí eré àsápajúdé. Ó ní ọkọ̀ àjàgbé náà ló ń bọ̀ láti Kútúgì nígbà tí awakọ̀ náà sọ ìjánu rẹ̀ nù. Ó fi kún un pé àwọn mọ̀lẹ́bí olóògbé náà ni wọ́n ti gbé òkú rẹ̀ tí ọkọ̀ náà sì ti wà ní àgọ́ ọlọ́pàá. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti mú àwọn afurasí adigunjalè méjì àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan. Ikọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ti mú àwọn afurasí adigunjalè méjì nítòsí Godfrey, ẹni ọdún 37, àti Nnamdi Raymond. Wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ láabi wọn ní agbègbè Umuahia àti Owerri. Wọ́n tún mú ẹni ọdún 25 Chibuze Kalu tó jẹ́ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn nígbà tí wọ́n fi ojú wọn hàn dé ní olú ìlú iléeṣẹ́ wọn ní ìlú Owerri. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ASP Henry Okoye ní ọwọ́ tẹ àwọn afurasí adigunjalè náà ní òpópónà Owerri sí Aba. Ó ní ọ̀kan lára wọn fara kọ́ta ìbọn tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí ẹ̀kejì rẹ̀ sì ti wà ní àgọ́ ọlọ́pàá. Oríjì báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì jígí alára. Káfíńrè pàdé o. Ọ̀run mọ̀ gbogbo wa, ọ̀run mọ̀ wa.
lógún bàbá gbogbo wọn.